nínú àwọn tí ma mú yan ya wòlíì òun náà ni ká má ma ṣe bídíà. àwọn alùbídíà lé ní wọ́n wà ní wòlíì làwọn alùbídíà. èyàn ti aṣọ síwájú aṣọ aníbo ló ti rásọ ó ní bàbá ló ní káwọn máa tẹ láti Morocco bàbá Morocco ló ní káwọn máa tẹ aṣọ wáìtì síwájú nírọ̀lẹ́ ọjọ́ Jímọ̀. olóhùn Tìjàníyà olóhùn ọlọmọlẹ́yìn àfáà Tìjàní sáfà Tìjàní wọ́n rán sí wa dání wọ́n rán sí wa jama Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam bí ọba yíyọ dáadáa ọlọ́run ọba ní wa ma arsalnaka illa rahmatan lil alamin. Ànábì lànà sí gbogbo ayé ọlọ́run dẹ̀ sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe lérí ẹ̀sìn ara Muhammad afisi àfisàrà ṣéwù ẹ̀ka sọ́nlẹ̀ ẹ̀fà kẹlẹ̀ ya wòlíì kẹsì túkà ń bí kùbùrà yẹn kùbùrà tẹ̀ ń ṣe tẹ gbogbo yín tẹ sákùn yẹn ẹ̀ túkà ń bẹ̀ ẹ̀ máa lọ lè ṣe láìláì nínú yàrá yẹn kálukọ́ ọmọdé àti ẹ̀ṣẹ̀ ẹ̀ máa sàṣà láti tó gbádùn ẹ̀ ṣe istighfar ẹ̀ ṣe la ilaha illallah subhanahu wa bihamdi subuhu kudus kẹ́mọ́ kí ọlọ́n kẹ́mọ́ ká Kùránì rẹpẹtẹ ẹ̀sìn pọ́nlẹ̀ kọjá sáwí jama ẹ̀ wá ń pariwo ẹ̀ tún pariwo sọlọ ní kẹ́ máa pariwo ẹ̀ gbọ́ sọlọ ní ẹ̀ máa pariwo ní Kùránì wala tajhari bi salatik sọlọ ní ẹ̀ máa pariwo ẹ̀ tún pariwo ẹ̀ lè ya wòlíì ọ̀dọ̀ ọ̀run kẹ́ tó máa pẹ́ yẹ ṣe wòlíì torí ẹni tí máa ń yapa súnà ò lè ya wòlíì ẹni tí máa ń tẹ̀lé ànábì Ọlọ́run ló ń fẹ́ràn rẹ̀ ẹni tí máa ń yapa ànábì ńkọ́ Ọlọ́run ó kórìíra rẹ̀ ẹni tí ọba sì máa ń nu yín náà kó lè mọ ẹlòmíà ní ẹ̀dá ọ̀fẹ́ ya wòlíì náà lójó ha sí wọn lọ́wọ́ wàá kó ń bẹ̀ kó o lè béèrè ọ̀nà tá à ń gbà ya wòlíì gẹ́gẹ́ bá ànábì sì làákàlẹ̀ sallallahu alayhi wa sallam. a máa sin Ọlọ́run ọba pẹ̀lú tí wọ́n mú wá àwọn mìíràn kóòlù sí mọ́sálásí wọ́n máa lo bàndírì wọ́n làwọn fẹ́ ya wòlíì alẹ́jọ́ Àlàmísì mo tún ra àwọn kan jọ nínú ẹ̀yin ò tí ì fi ìlú lẹ̀ láì ṣe sẹ̀lẹ̀ láì ṣe kérúbù ẹ̀wọ̀n lílu mọ́sálásí ẹlẹ́fẹ́ ya wòlíì ọba ìlú lèyàn fi ń ya wòlíì ni àwọn fújì náà bá kọ́kọ́ ya wòlíì àwọn fújì àwọn dàdàkúàdá àwọn alápàlà tọ́lá àwọn lùlù gan ẹ kó bá dérí kó mọ́sálásí ẹ fẹ́ ya wòlíì yẹn lùlù tẹlọ́rọ̀ yín nìyẹn inú ayàwó nìyẹn wà inú àdísì wò lọ́wọ́ alwaliyu la ya'budu Allaha illa bima shara'ahu Allah ìtọ́lọ̀ bá làkalẹ̀ ni ó máa fi ṣèjọsìn wa ibadatuhu muwafiqatun lis-sunnah bil ikhlas yóò sì máa gbìyànjú kó ṣe ẹnu jọsìn tí ó bá fi súnmọ́ lọ́hùn kó níbàámu pẹ̀lú bá nábì ṣe ṣe kíní bá nábì ṣe ṣe. àwọn kan ṣe mọ̀lúdí láìpẹ́ ẹnìkan sẹ́ndí kílípù yẹn sí mi tó wọ́n ń dá síkìrì tí wọ́n máa ń dáhùn ó bẹ̀rẹ̀ sí sáà máa ń dá nǹkan kan sáà ń dá nǹkan kan arákùnrin yẹn ló bá jòkúlẹ̀ ó ti bọ́ sọ́kò lọ́rùn ó kù ní kàndí ẹ̀ ló bá bu yẹ̀pẹ̀ ní máa ń da sírí ní máa ń da yẹ̀pẹ̀ sírí mo ní sí ẹ̀sìn náà lélẹ̀ bí gbàdé yìí bá da omi pọ́kẹ́tì kan sírí ọ wá ń fọwọ́ bu yẹ̀pẹ̀ wọ́n ń da sírí wọ́n pè láàyè ìlàlá ọlọ́mọdé àbá wọn sí ìrandíran tí wọ́n ò ní sèyàn láyé ọlọ́run ní jí wọ́n ṣe ọlágbára ọlọ́run bá wa àìmọ̀kánì àìmọ̀kán aljahal ayọ́mọ̀ ayá mi nínú ẹ̀sùn wa níbi ní mọ̀nà àmìlà àmàlà ẹni bá ń ṣiṣẹ́ kan tí fi ń súnmọ́ lọ́hùn lẹ́sà alẹ́ àmúrúnà tí ìṣe pàwọ́ la pàṣẹ ká ṣe ìmì ànábì fọwọ́rọ́ dùn ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ kó o tó lè ya wòlíì ní tó fẹ́ fi ya wòlíì nínú ìjọsìn yẹn ọ lè mú wa ọ wà ní káwọn afọ ọbọ wò ó sọ wà ní Koran tó sì wà nínú hadisi lẹ́yìn náà sí ọ̀nà tí à ń gbà ṣe yìí ṣé bá ànábì ṣe ṣe kí ni bó ṣe ṣe náà nìyẹn ànábì ní tó bá ṣiṣẹ́ kan tí ò sáṣẹ wálé ẹ̀ lẹ́sà alẹ́ amúdùnà fọwọ́rọ́ dùn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ àwọn yẹn ń ṣe wàhálà gan lédè àyàwó lé o àmọ́ lọ́wọ́ gbà á nígbà tí ọba tọ́lọ́wọ́n àti tànàbì mu kọ́lọ́ mọ́sàbà fọ̀nà mọ́ wọn ẹlẹ́ẹ̀karùn nínú tó yẹn fi yàwó lé alẹ́ awliyahu ya'muruna masajidallah lis-salah àwọn wòlíì inú wọn máa ń dùn tásìkò òrùn bá ń bọ̀ torí wọn mọ̀ pé àwọn fẹ́ lọ lè pàdé ọlọ́run irun èso wọn kèérẹ̀ wọn kèé sún wọn tó bá ti jọ́ rọrùn bí wọ́n ṣe ń kí lóru ni wọ́n máa ń kí lọ́sàn wọn ò wá nípa mọ́sálásí jẹ ọlọ́run Allah sọ ní Kùránì fi buyutin adhina Allah ọlọ́run bá ní nínú ilé wa àwọn mọ́sálásí tá a kọ́ a ti pàṣẹ antori fa'a ipe ká máa kọ́lé náà káàkiri wa yudhkara fi asmuhu kí wọ́n ó sì máa dárúkọ wa níbẹ̀ yusabbihu lahu fiha bil guduwi wal asal rijal
ọlọ́run láwọn kan ń bẹ nínú àwọn ọ̀rẹ́ wa wọ́n máa ṣàfọ̀mọ́ ní àwọn mọ́ṣáláṣí láàárọ̀ wọ́n máa ṣàfọ̀mọ́ láwọn mọ́ṣáláṣí nírọ̀lẹ́ rìjáàlì ọlọ́run láwọn èèyàn ńlá kan ni àwọn àfáàní rìjáàlì yẹn hum awliyaullah àwọn náà làwọn wòlíì ọlọ́run ọlọ́run ní àwọn tá a wí la tulihim tijara bísínẹ́sì wọn òwò wọn kò ní kọ́dí wọn wala bay'u an dhikrillah ọjà àti ṣọ́ọ̀bù wọn ètí tí wọ́n ń tà ń bẹ̀ bísínẹ́sì wọn òwò wọn iṣẹ́ wọn kò ní kọ́dí wọn an dhikrillah láti má lè ṣe zikiri fún ọlọ́run wọ́n máa wáyè láti máa ṣe zikiri fọlọ́run níbo wọ́n ti máa ṣe wọ́n máa ṣe ní mọ́sálásí wa iqami ssalah ọlọ́run sì ní òwò àti bísínẹ́sì títí wọn kò ní dí wọn lọ́wọ́ láti lọ lè kírun lásìkò rijal àwọn èèyàn ni àárín yìí náà ni wọ́n wà àwọn wo làwọn èèyàn táwọn ìjàmá àwọn wòlé ọlọ́run wọ́n bá ti pèrún tó ní tó bá ṣe tán wà kí tiẹ̀ tó bá jọ̀rẹ̀ ọlọ́run ò ní sọ bẹ́ẹ̀ afa wàhálà tí yín ti pọ̀jù àwa náà kì í tábà ṣe tán àánú kì í tiwa bọ́ bá jọ̀rẹ̀ ọlọ́run ò ní sọ ọlọ́run ọba ní nítorí yín tí ò jẹ́ kó lọ mọ́sálásí tẹ́ bá wò dáadáa ó ní í ṣe pẹ̀lú kíni pẹ̀lú jíjẹ múmu ọlọ́run wá ní àwọn wòlíì tòótọ́ jíjẹ múmu àtòwò business iṣẹ́ ọwọ́ wọn kò ní dí wọn lọ́wọ́ láti lọ́lẹ̀ kírun lásìkò oorun wọ́n dẹ̀ máa lọ mọ́sálásí lẹ́ẹ̀márùn lójúmọ́ wọn ò sì ní lọ pẹ̀lú tìkọ̀tìkọ̀ ẹ sájà lọ àfáà tún fẹ́ kọjá ǹsìn yọ́ láàkírun àwọn èèyàn kọ́ àwọn kan ti ń retí ẹ̀ tẹ́lẹ̀ Allahu akbar Allahu akbar inú wọn máa dùn ní pé àfẹ́lẹ́ pàdé ọlọ́ hayya ala salah ẹ máa bọ̀ wá kírun hayya ala falah ẹ wá jèrè wọ́n ṣetán láti jèrè ìhà tí wọ́n bá fẹ́ mọ bó ṣe jẹ́ wòlíì sí láàrin wa àtọ́lọ́hun wo ìhà tó kọ sírun bírun bá ṣe máa ń ya ọlá sí bẹ́ẹ̀ náà ni ìhà tó kọ sí Allah subhanahu wa ta'ala nínú àwọn tí yẹn máa fi ń ya wòlíì yasumuna alfarida wa nawafil wọ́n á máa gbà wẹ̀ ya ayyuhal ladhina amanu ọlọ́run lẹ́yìn wòlíì ọlọ́run ẹ̀yin tẹ́ di gbà mí gbọ́ àbí àwọn wo ni wòlíì àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run ní kutiba alaykumus siyam dandan ní ká ìgbàwẹ̀ Ramadan kama kutiba ala alladhina min qablikum bẹ́ẹ̀ náà lásì lọ́rọ̀ àyàn fáwọn tó ṣíwájú yín bá a ti sí lọ́rọ̀ àyàn fẹ́yìn bẹ́ẹ̀ náà lásì lọ́rọ̀ àyàn fáwọn tó ṣáájú yín la'allakum tattaqun kẹ́ lè bẹ̀rù ọlọ́run àwọn wòlíì máa ń bẹ̀rù ọlọ́run àbí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n máa ń bẹ̀rù ọlọ́run ọlọ́run ní ẹ tún gbààwẹ̀ kí wìláyà yín kó tún fi lékún sí i torí ẹ ti gbàgbọ́ ẹ wá gbààwẹ̀ la'allakum tattaqun kẹ́ lè bẹ̀rù ọlọ́run torí àwọn àwòlíyà ọlọ́run ní alladhina amanu wa kanu yattaqun wọ́n gbàgbọ́ wọ́n dẹ̀ bẹ̀rù ọlọ́run ní tí ó tún mú yín lékún nínú bẹ̀rù ọlọ́run òun náà ní kẹ́ gbààwẹ̀ ajẹ́ pé bẹ́ẹ̀ máa ń gbààwẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba yóò máa ṣe kíni yóò máa lékún ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi lọ́fẹ̀ẹ́ dá lára tọ́wọ́ ti wà nú àwẹ̀ wọ́n náà mọ̀ wò pé mò ń gbààwẹ̀ o àìmọye nǹkan mi tọ́fẹ̀ẹ́ wò nǹkan mi tọ́fẹ̀ẹ́ sọ nǹkan mi tọ́fẹ̀ẹ́ gbọ́ àwẹ̀ ọmọ ṣe kíni yóò máa di ọ lọ́wọ́ Ànábì ní as-sawmu junna mani' Ànábì ní àwẹ̀ yìí máa ń dìyàn lọ́wọ́ ṣẹ́bù ni bọ́bá gba Ramadan tán ní tí wọ́n sọ fún ọ tọ́bá fẹ́ yàwó lí ni pé ọmọ gba Monday àti kíní Thursday lẹ́yìn náà ọmọ gba 13 14 15 ọgbàjọ àràfá ọgbà aṣúrọ ọ̀rẹ́ Ànábì Dáúdà ń bẹ́lẹ̀ ọjẹ́ oúnjẹ kan ọgbà ọ̀rẹ́ oúnjẹ kejì ọjẹ́ oúnjẹ kẹta ó tún gbà ọ̀rẹ́ oúnjẹ kẹrin pípa rẹ̀ bá gbé ìdẹ́yìn fi yàwó lí pọ̀ rẹpẹtẹ kọjá ká máa wá da tẹ̀sùbá sọ́rùn ká máa ṣe bí wèrè wọ́n ní àwọn lẹ́yìn ní at-tariqatul bilalawiyya ẹ máa pàdé wọn ní Ṣakí ẹ máa pàdé wọn ní Òkèhò wọ́n pọ̀ ńbàdàn àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ńlọrin wọ́n ti wá pọ̀ lẹ́kọ̀ọ́ ńbínsì yóò tan àtùpà lágbo kan ọ̀sán yóò lo gọ́bù bí mẹ́jọ aago bí márùn sọ́wọ́ yóò wọ sọ́ọ̀sì rẹ́dì sápọ̀ ọ̀tún ṣẹ́ṣẹ́ ọ̀tún sọ́ọ̀sì yẹ́lò yọ́wọ́ ẹsẹ̀ òsì yọ́wọ́ amúbúlálà lọ́wọ́ yóò lè wọ́n wòlíì mo ní irọ́ lọ gbà ìtọ́jẹ̀ lọ ń wá ó lè yá wòlíì pẹ̀lú bó ṣe ń ṣe bí wèrè yẹn èyí pírátìsì èyí ṣe bí wèrè kó di wòlíì ìtẹ̀yẹn fi ń ya wòlíì ni lọ́lọ́run sọ fún wa lẹ́yìn náà tó ń ṣe ìyẹn òun ṣe kárí ni ó kó tẹ̀sùbá sọ́rùn ẹ̀yìn àwọn kárí ni àwọn wòlíì èsì ṣe kárí ni kọ́dà àwọn èèyàn fẹ́ ká mọ̀ pé wòlíì làwọn nínú àwọn ìròyìn àwọn wòlíì
wọ́n máa ń fi ìbádà wọn pamọ́ bóbìnrin ṣe máa ń fi nǹkan oṣù rẹ̀ pamọ́ ni tó ní fẹ́ kẹ́nìkan kan mọ̀ ìwọ́n tó kó tẹ̀sùbá sọ́rùn tó rànjú káàkiri ẹsẹ̀ wòlíì náà lójú ọmọ ṣe tó ń ṣe yẹn tó bá jẹ́ wòlíì ò ní ṣe àmọ́ àwọn yẹn gọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ti rànjú báyìí wọ́n ní bàbá àwọn bàbá ti rànjú ó wọ́n ṣe ń bọ̀ sọ́mọ kéje náà ti ń bọ̀ ó wọ́n ní bàbá ní ìdí 10,000 pápápá wọn ti dá kẹ́ tó síjú kẹ́ tó yájú wọn ti ra mọ́tò fún bàbá ó wọ́n wá ń pọ̀ sí àwọn obìnrin náà àwọn náà ti tún join àwọn obìnrin náà ti tún bẹ̀rẹ̀ òun dé fìlà ọkùnrin ọlọ́mọta ìṣàánú wa wọ́n jẹ́ àdìdàkudà inú tí yìí máa fi ń ya wòlíì ní kọ́ máa gbàwẹ̀ dáadáa dìmọ́ bá ti ń gbàwẹ̀ sí lọ́ọ́ máa ya wòlíì sí gbogbo àwọn tá a ti ń gbà àyè nígbà mọ́kọ́ lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa inú tá a máa fi ń ya wòlíì al-awliyahu yatasaddaquna min amwalihim àwọn wòlíì sáwọn wọn máa ń ṣe sàrà sórí tọ́lọ̀ bá fún ọ ní gbogbo dáadáa tó bá wá yà ọ láhùn máa bẹ̀ lọ́n kọ́ lọ́hùn kó mú ọ kó láàrin àwọn ahùn ẹni tí ó jẹ́ ọ̀gá àwọn ànábì ọlọ́hun tọ́lọ̀ ní ká máa kọ́ṣe kò sẹ́ni tọ́tọ́ rẹ tó oní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà wọn ròyìn àwọn wòlíì ọlọ́wọ́n bá ní alá inna awliya Allahi la khawfun alayhim wa lahum yahzanun ọlọ́wọ́n bá láwọn wòlíì ẹ̀rù ò ní bà wọ́n oye tí wọ́n bá ń lọ sọ́run lérí tí wọ́n lè bá lọ́run inú wọn ò ní bàjẹ́ lérí tí wọ́n fẹ́ filẹ̀ sílé ayé ìgbà tó lọ́n fẹ́ ròyìn àwọn tí wọ́n ń ṣe sàrà tí wọ́n máa ń ṣe sàrà tọ́jẹ́ pé jojoojúmọ́ ni ẹgbà kéésù wọn ẹwọ tó lọ́n fẹ́ ròyìn àwọn náà ọlọ́wọ́n bá ní alladhina yunfiquna amwalahum ọlọ́wọ́n láwọn tí wọ́n máa ń ṣe sàrà tí wọ́n máa ń náwó wọn bil-layli wan-nahar bẹ́ẹ̀ lè bá wọn lóru Allahu akbar lóru wọ́n kọ́kọ́ dárò máa lójú yóò wá jí pẹ̀lú ta ló jí mi wọ́n ní ẹnìkan ló wà lójú ọ̀nà ó ní kẹ́ wá bùn ún wọ́n sì wọnú àpò ibi wọ́n kówó sí lóru náà wọ́n sì sílẹ̀kùn wọ́n sì fún un billail tí sàárà ọba dùn yàn la èèyàn lè ṣe sàárà lóru wọ́n ní ó dìgbàdìgbàdìgbà wọ́n ní ẹ̀dákun hospital ní ẹ̀dákun ẹgbà wá alájì alájà umu ẹ̀dákun wọ́n ní kákọ́lẹ̀ lè ṣe test náà wọ́n ní 75,000 láago mẹ́ta òru yóò sì béèrè account number yóò sì transfer rẹ̀ síbẹ̀ a ní bọ́bá sì jẹ́ láàárọ̀ ọ̀la ẹ̀ tó pè mí ọlọ́run láwọn tí wọ́n máa náwó lóru ọlọ́run bá ní wọ́n nàhárì wọn àtún máa náwó lọ́sàn sirran wa alaniya wọ́n máa ná owó kan tẹ́nìkan kan ò ní mà pé wọ́n ná wọ́n máa sàwọn sàárà kan tẹ́nìkan kan ò ní mà wa alaniya wọ́n sì máa ṣe àwọn èyí táwọn èèyàn mà ìtumọ̀ ẹni pé àwọn èyí tó jẹ́ pé wọ́n fi encourage àwọn ẹlòmíín náà pé wọ́n ní ká dá nǹkan báyìí tèmi ni ó ẹ máa rí tí wọ́n ṣe wọ́n lọ́kàn nǹkan báyìí sábẹ́ kò ṣe fi pamọ́ wọ́n lọ rán lágbájá ọ̀ràn mọ́kà àbí kò ṣe fi pamọ́ wọ́n ní lágbájá ọkọ̀ mọ́sálásí àwọn sàárà kan bẹ téèyàn lè fi pamọ́ ọlọ́run ni wọ́n máa ná èyí tí wọ́n lè fi pamọ́ èyí tí wọ́n lè fi pamọ́ náà wọ́n máa ṣe kí ni wọ́n máa ná ọlọ́run bá ní àwọn tá a wí yìí falahum ajruhum inda rabbihim ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba fún wọn ọ̀pọ̀ o wala khawfun alayhim wala hum yahzanun nítorí wọn fi ròyìn àwọn wòlíì ala inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun the same quality tọ́lọ́run ọba ní àwọn tá a wí inú àwọn olówó àṣẹ sàárà yìí wala khawfun alayhim táwọn náà bá ń lọrùn ọlọ́run ọba ní àní dẹ́rùbà wọn mọ́ wọn mọ̀ wal janna báyìí wala hum yahzanun gbogbo dúkìá tí wọ́n fi lẹ̀ sílẹ̀ ayé ọlọ́run ní àníbà wọn nú jẹ́ àfihàn ọlọ́kàn balẹ̀ pé nǹkan kan ò ní ṣe wọ́n á tún mójútó ju bá a ṣe mójútó nígbà tó wà láyé lọ. nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín fẹ́ ya wòlíì nsìn àmọ́ tó bá ti dọ̀rọ̀ owó owó tèmi mi ló fi ṣeré o tó bá fẹ́ wà náà wòlíì ọmọ ṣe sàrà ọdì ọlọ́rẹ̀ kọ́dà bàbá jáhun ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá lóru pé kọ́ lọ́wọ́ bá àlá kọ́ yọ ọ́ kù nínú àwọn ahun kó fi ọ́ sínú àwọn tí wọ́n máa ń ṣe kíni àwọn tí wọ́n máa ń ná nínú tẹ́yìn máa fi ń ya wòlíì òun náà ni pé yóò máa wùyàn ní gbogbo ìgbà kéèyàn lọ lè ṣe ziyara ilé ọlọ́run ọba tọ́jú ọ̀rẹ́ èèyàn tá à ń pè ní Kaaba yazuruna baytallah bayta waliyihim taqarruban ila Allah yóò máa wù wọ́n lẹ́mìí wọ́n fi ájì sẹ́mi pé wọ́n fẹ́ lọ lè tàwáfù ilé ọlọ́run
ẹ̀wọ̀n pé ọ̀rẹ́ rẹ̀ lọ́lọ́run ẹ̀hìn wọ́n fẹ́ lè tàwáfù lé ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run ẹni ọlọ́run bá fún lówó tó jẹ́ pé kò máa lọ hajj kò máa lọ umura orí ń bọ́ fún gan àwọn wòlíì téèyàn lè yà pẹ̀lú owó lèyí tà ń sọ yìí ẹni tí ó bá lágbára ọlọ́run mọ̀ pé ó lágbára ni ẹ ọlọ́run ti ṣàánú wa bọ́ọ̀ bá lágbára kan ó lágbára míì àmọ́ àwọn tọ́lọ́wọ́n bá aláàtọ́ fàyọ tó wá kó lé wa lọ́wọ́ ọ̀nà hajj àti umura ti sílẹ̀ fún wa inú téèyàn máa fi ya wòlíì la yuqaddimuna an-nawafila ala al-fara'id àwọn wòlíì wọn ti náfìlà síwájú ọ̀ranyàn wọn ti náfìlà síwájú kíni síwájú ọ̀ranyàn wọ́n kírun ọ̀ranyàn lọ́wọ́ àbí wọ́n kí fájìrì lọ́wọ́ ọwọ́ ìyàn náfìlà rákàtà al-fajiri wọ́n sì ti gbé ìrun ọ̀ranyàn lọ́wọ́ wọ́n kí sórí lọ́wọ́ olóhùn yẹn rákà méjì sí ní tọ́yẹ kọ́ máa ṣe nìyẹn ọlọ́run dídì sọ fún ànábì ni pé gbogbo àwọn tí wọ́n bá fi ọ̀ranyàn lẹ̀ tí wọ́n ń ṣe náfìlà wọ́n yẹ ṣe wòlíì àwọn wòlíì làwọn tó jẹ́ pé wọ́n ṣe ọ̀ranyàn wọ́n kọ́kọ́ ṣe tán bá sọ ọ̀ranyàn tán wọ́n sì wá ṣe náfìlà àbáwọn tó jẹ́ pé náfìlà wọn kò ní dí ọ̀ranyàn wọn lọ́wọ́ lásìkò ọ̀ranyàn yẹn ó kírun wákàtí márùn-ún olóhùn ṣe náfìlà tàájùdí èyí ṣe wòlíì ọgbà Ramadan olóhùn gbà làmísà àti mọ́ndé èyí ṣe wòlíì èyí tó fi kọ́ ọkọ̀ rẹ̀ sínú Islam gangan ló ń ṣeun àwọn àríkánù Islam àbóṣe la ilaha illallah la ilaha illallah magribi tó wọ́n ní ẹ̀fìyàn lẹ́nà èyí tó ń ṣe iná ńkọ́ ẹ̀yà yakuya ni nítorí ṣeun yakuya lẹ́yà ń bẹ̀ ẹ̀lẹ́yà wòlíì torí magribi ju la ilaha illallah lọ ọlọ́run sọ nínú àdísì kudusi ó ní man àádáli wàlíya ọlọ́run bá ní gbogbo ẹni tó bá mú wòlíì mi lọ́ta ẹni bá ń bá wòlíì mi ṣọ̀tá ọlọ́run sọ níbẹ̀ o ẹni tàbá rí pé arápẹ̀rẹ̀ dáadáa ìbẹ̀rù ọlọ́run ẹ̀sìn ọlọ́run ìgbàgbọ́ lára ẹ̀ ká má kọlu o ní wọ́n sọ̀rọ̀ rẹ̀ ká dákẹ́ kí èèyàn má gbé tiẹ̀ gbogbo ẹni tàbá ti rí o lè já àfa o lè má já àfa pé ajibẹlọ́n ni bó ṣe wà yìí àwẹ̀ ni bó ṣe wà yìí ń sá fún aram tàrí pé àmì ẹ̀sìn lára ẹ̀ tọ́ba lè jẹ́ wòlíì tọ́ba sẹ́ ọlọ́run lóhun lòun dìde sí ọ Ànábì lọ́lọ́ ní mọ́ ní àádáli wàlíyá ẹni bá mú ọ̀kan nínú wòlíì mi tó mú lọ́ta tí ń bá sọ̀ta faqad barazani bil muharaba èmi ọlọ́run ọba ló ti dìde sí bóun fẹ́ bá mi jagun ọlọ́run ní wàá jà lógun ọ̀rẹ́ mi ara àǹfààní tẹ́yìn orí tẹ́yìn bá ya wòlíì nù ọlọ́run ní ọmọ ṣe kíni òní ọmọ bọ́ jà àdáwọ̀ ọmọ bá wọn míì tí yóò ní mọ̀ pé ọlọ́run ló bá wọn jà nítorí rẹ̀ wa ma taqarraba ilayya abdi bimithli ada'i ma aftaratuhu alayhi ọlọ́run ní ẹrú mi yẹn wa ma taqarraba ilayya abdi kò súnmọ́ mi pẹ̀lú nǹkan kan bimithli ada'i ma aftaratuhu alayhi tójú ọ̀ranyàn tí mo ní kọ́ máa fi súnmọ́ mi lọ tójú kí ni jàmbá lọ tójú ọ̀ranyàn tí mo ní kọ́ máa fi ṣe kí ni tí mo ní kọ́ máa fi súnmọ́ mi ọ̀ranyàn tí mo ní kó ṣe ìmọ̀ ń ṣe lẹ́yìn náà wala yazalu abudi ó tún wá wáàyè kò yẹ kó bò yatakarrabu ilayya bin nawafil ìṣẹ̀ṣẹ̀ tún wá ń ṣe àwọn náfìlà hatta uhibbahu tí mo fi wá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ gan-an kí ló dé Ọlọ́run fi nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ gan-an torí nǹkan méjì alákọ̀ọ́kọ́ ọtí ọ̀ranyàn síwájú náfìlà ẹlẹ́ẹ̀kejì kò tún dúró lérí iná ọ̀ranyàn nìkan yín tún ṣe náfìlà ajẹ́ pé tó o bá ń ṣe náfìlà lọ́wọ́ tásìkò ọ̀ranyàn bá tó kí ló ṣe ọ̀dà náfìlà dúró tó o bá wá ṣe ọ̀ranyàn nìkan tó o ṣe náfìlà ọmọ àjọ rẹ̀ Ọlọ́run tọba tó wá ṣe náfìlà sí ó tún wá nípò míì níwájú Ọlọ́run ẹlòmí ojú òkú nínú ilé yóò máa ṣe halwa àfọ ní halwa ṣéwò ní halwa ọkùnrin ń ṣe obìnrin ń ṣe ẹ mọ̀ pé tó ní wọ́n wọ halwa
ọkùnrin wa wà nínú ilé kálúwà tàbí kálúwà yìí sọ̀rọ̀ àyàn àbí ìtàn pé kálúwà ni pé ìbá búbú sáàyè kan láti máa sin ọlọ́run máa gbọ́ ọlọ́run tóbi máa yin ọlọ́run tàbí kí sọ̀rọ̀ àyàn kéèyàn lè bá búbú sáàyè kan jímà àti ìrun ọ̀rọ̀ àyàn fọkùnrin ọ̀rọ̀ àyàn ni àbí kí sọ̀rọ̀ àyàn ọ̀rọ̀ àyàn ọ wá fi jímà lẹ́ẹ̀kọ́ lọ ṣéwù ni ọ̀lọ́ jímà mọ̀kádàmù àlífà wọn lọ olóhùn fẹ́ ya wòlíì kọ̀ lọ jímà yá ayọ̀ lẹ́dínà àmàlù ìzànúdí àlìsọ̀láti min yawmil jumu'ah fas'aw ila dhikrillah tó bá dijọ́ jímà ọlọ́run ní fas'aw ila dhikrillah ẹ sáré tètè ẹ máa lọ jímà wazarul bay' ẹ̀fìn tẹ́ntà tẹ́nra ẹ̀filẹ̀ ẹ̀fàyélẹ̀ ẹ̀fòwólẹ̀ jímà ní kẹ́ máa lọ tí wọ́n bá ti pẹ̀lú jọ jímà ọwọ́ àjòkónú yàrá kò kí jímà ọlọ́run bá ní warka'u ma'a raki'in ọlọ́run bá ní ẹ̀yin ọkùnrin ẹ lè rùkú papọ̀ máwọn tí wọ́n ń rùkú níbo làwọn jẹ́ ń rùkú wà ní masalasi ọwọ́ àjòkó nínú yàrá olóhùn bá tẹ̀sùbá òun ṣe síkìrì òun ka Kùránì ó fọ̀ràn àyàn lẹ̀ yín ṣe kíni yín ṣe náfìlà àdíìsì yìí ó yẹ wáyé pé kìí ṣe wòlíì kójú rọ pọ́n bí iná kìí ṣe wòlíì kójú rọ funfun ọyẹ bí ẹni tó ní bà kìí ṣe wòlíì wọ́n èé kírètì téèyàn fi ya wòlíì wọ́n máa ń tẹ̀lé àkọọ́lẹ̀ tó wà nínú Al-Qur'ani àti kíni àti súnà lè máa fi ya wòlíì torí pé tó bá ti yapa Kùránì tó yapa Ọlọ́run tó yapa Nábì ìmọ̀lẹ́ tó wá rí wòlíì tó yà ẹni tó sì jẹ́ wòlíì lẹ́ni tó gbọ́ Ọlọ́run gbọ́ tó gbà Nábì gbọ́ ìwọ sì gbà gbọ́ òkèrùn jàmbá òkèrùn jímà ló sì jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run mọ́sá ìsànú wa o náfìlà as-salawat àwọn nàwáfìlì yìí tàbí ká máa ṣe ọ̀pọ̀ rẹpẹtẹ ká máa kí dùá tóun bá ti yọ tán òkè dùá iye rákàtí típẹ̀ bá ṣe kíni iye rákàtí pàrẹ bá ká kò sí náfìlà lóru kò jòkólẹ̀ kò sàṣàlátù fún ànábì má sì sàlátù lè fà tí ó sàṣàlátù tá ànábì kọ́ wa ní kò sí kíni kò sí kọ́ mọ́ bá yàyà kúyà kò sí la ilaha illallah tí pàrẹ bá ká bọ́ bá ti sí náà lẹ́ọ̀ṣẹ̀ ní ládá sí subhanallah wa bihamdihi tipa rẹ̀ bá ká subuhu kudus tipa rẹ̀ bá ká astaghfirullah wa atubu ilayh kó máa ka Qur'an gbogbo àràárọ̀ kó máa ka Qur'an lóru kó jùkúlẹ̀ kó máa yin Ọlọ́run kó máa kí Ọlọ́run ní wọ́n ń pè ní nawafil ẹlẹ́kẹ̀wá nínú tí mú ya wòlíì wa yazhaduna fi dunya bil qana'ah wa fil haram àwọn tàwí wọ́n máa ń ráyé sá mọ̀ tí wọ́n ń pè ní kéèyàn mọ́ aráyé sá wọn ebi sì lérí nǹkan tí ò ní ṣàǹfààní fún Ọlọ́run ẹgbọ́ ẹni tí wọ́n lọ ráyé sá kẹsẹ̀ tí ń wà kísà o kẹsẹ̀ tí ń rùn o kẹsẹ̀ tí ń jẹjẹkújẹ o tó láwọn ráyé sá ẹ̀bà ti jẹ ẹni náà gbé wá ewu eré rẹ̀ bá ń yọ kú ọ̀ ìjọ mélòó lálò láyé bọ́ bá ti jẹ́ ó sì ní pẹ́ kú torí àrùn ló ń ṣe kíni ìlọ ń jẹ yẹn ní tí wọ́n ń pè ní ìráyé sá òun náà ni kéèyàn ó bísì lérí nǹkan tí ò ní ṣàǹfààní fún yàn lọ́rùn ṣẹ́rí tùmọ̀ tí mo fún yẹn kéèyàn má lè ronú pa ẹ̀ ẹni ráyé sá nǹkan tó ń kójọ yìí ó rí pé ó ti ń dí ọ lọ́wọ́ láti ráyè kírun lásìkò ó ti ń dí ọ lọ́wọ́ láti gbà àwẹ̀ ní tó ń kójọ láyé yìí ń dí ọ lọ́wọ́ láti dìde lóru gbogbo nǹkan tó tara bọ̀ nílé ayé yìí ń dí ọ lọ́wọ́ láti máa súnmọ́ lọ́hùn kéèyàn fi nǹkan yẹn lẹ̀ ní wọ́n ń pè pé yẹn ráyé sá kìí ṣe ẹni tó palẹ̀ ayé tì pátápátá tí ó wà tí ó jẹ fáwọn ọmọ fúnyàwó tó ní òun zahid àwọn wòlíì Ọlọ́run ọba la yatrukuna dunya kullaha wọn ìfilẹ̀ ayé lẹ̀ pátápátá tọkàn jòkó nulẹ̀ tọkàn mọ́sàdúà afáyè nílò bí ṣe aládùúwà làwọn ń ṣe ajíbẹ́ lónìí wá àwọn ọmọ ń kọ́ ẹni ẹ̀fí wọn lé Ọlọ́run tọ́ wọn àwọn ìyàwó ń kọ́ wọn ni Ọlọ́run bọ́ wọn ẹ̀ níwà kan ṣe ó lè dáhùn ṣe yìí kọ́ tẹ̀sùbà ń bẹ̀ àwọn eléyìí ṣe wòlíì ẹni tí ó bá níbi tí ó ti máa ṣiṣẹ́ tí ó máa fi jẹun tí ó máa rò wà láàlì kò lè ya wòlíì lọ́pọ̀lọpọ̀ àwọn wòlíì ṣe di gbájú ẹ̀ lẹ́nìí nítorí pé àtijọ́ àti mú nira ìgbà tó bá ti níṣẹ́ lọ́wọ́ àtijọ́ àti mú nira tó bá ti lówó kan tó máa ṣe inú tí máa mú yàn ya wòlíì ní káàfọ́ máa ronú láti ṣòwò káàfọ́ máa ronú láti ní nǹkan tí ó máa ṣe tí ó máa mú wálé torí kọ́ ọmọ jà láàlì ẹ̀ ní ọjọ́ ya wòlíì
tó bá ti ń jẹ haramu tó bá ti ń tó jẹ mọ́ kí ló máa jẹ haramu ló máa jẹ bó bá ti ń jẹ haramu sóde di wòlíì ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tá a wá wí yìí náà nígbà olóhùn òṣìṣẹ́ wọ́n mọ̀ wá lọ lè kalẹ̀kùn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìgbà wa ṣàdúrà fún yín aláàjì àti parí yàsí méje nígbà míì àwọn ó sì sí lọ́rùn pé ó ti dosù mẹ́fà tẹ́ẹ̀ ti fún wa lówó ẹ̀ wọ́n fọlọ́run lẹ̀ wọ́n wá ń sátẹ̀lé àwọn ẹrú ọlọ́run nígbà wọn yóò sọ̀rọ̀ ọlọ́run tẹ́bájọ́ rẹ̀ ọlọ́run wọ́n gbà pé ọlọ́run ọba aláǹtọ́ ọlọ́run ọba aláà ní ká máa ṣe ká máa bẹ̀wọ̀n fún àrísìkí ọlọ́run tó wá ní fáwọn ṣúfì manakibiha wa kulu min rizqihi ọlọ́run ní ẹ jáde bóde ẹ wá sẹ́lọ̀ tẹ́ẹ̀fì àrísìkí fabtagu inda Allahi rizqa ọlọ́run ní ẹ wá àrísìkí wá sí sánmà àbí ẹ ṣàdúrà nìyẹn fáwọn ṣúfì manakibiha wa kulu min rizqihi ńkọ́ ẹ jáde kó nílé ẹ wá àrísìkí lọ ọlọ́run jọ jimá ẹ lè kí jimá tẹ́ bá kí jimá tá ẹ ṣe kí ni ẹ padà sí ìdí ọjà yín ó lè ya wòlíì tó bá ní bísínẹ́sì o ọmọ ya bíyì tó ń ṣe ọba tó lọlé wá mi kún bọ́ọ̀ bá tagi máa tarin bọ́ọ̀ tarin máa tasọ bọ́ọ̀ tasọ máa ta búlọ́ọ̀kù bọ́ọ̀ ta búlọ́ọ̀kù ọmọ kọ́yàn lẹ́kọ̀ọ́ kó gbowó rẹ kó pé pérépéré kó lè bá ya wòlíì torí elébi ya wòlíì ẹni tí ò níṣẹ́ tí ò sì fẹ́ wáṣẹ́ ò lè ya wòlíì yọmọ jẹ àràmù ẹni má sì jẹ àràmù ò lè di wòlíì torí kéèyàn náwó àbí bùkátà tó ti ṣọ́ lérí owó